gbogbo tó bá jẹ́ heritage nǹkan àjogúnbá àdílé rẹ tó bá tọlọ́hun mu nǹkan àjogúnbá ẹbí rẹ tó bá tọlọ́hun mu má náìsì pẹ̀lú yẹn lọ́bẹ̀ má náìsì lọ́bẹ̀ àtọ́ ntí wọ́n fi ń jẹ́ èèyàn nu ntí fámìlì yín fi ń jẹ́ èèyàn nu ọlọ́mùbọ̀ Saudi ní Kaaba wọ́n mọ yẹ every second ni wọ́n nu Kaaba lójú ni wọ́n nu mú tí wọ́n bá nu ara ògiri tí ọ̀dọ̀tí wọ́n nu bí ẹ̀mẹ̀wá lójú wọ́n mọ yẹ ni wọ́n ń tún ṣe lójoojúmọ́ wọ́n ń rìn níwẹ̀ láfi lọ ájì tó bá jẹ́ pé bá nàbì ṣe fi bẹ̀ sí bẹ́ẹ̀ ló wà dé nínú èèyàn mélòó ní ọmọ ẹlọ́bẹ̀ lọ́kí lọ ṣe ájì mọ́ mo gbọ́ lẹ́nu lárúbáwá kan rí nílẹ̀ Saudi ó láwọn bàbá àwọn bá nínú tàn tí wọ́n bá ń ṣe tọ̀wáàfù yípo ilé olúwa wọ́n á sì gbégbò kán tó parí tọ̀wáàfù ẹyọ kan wọn gbọ́dọ̀ má gbé egbò torí gbogbo àyíká ilé olúwa kìkì òkúta ni tí ń gún yàn lẹ́sẹ̀ nísìn àwọn sọ gbogbo ẹ̀ di tiles gbogbo ẹ̀ ń yọ̀ ní kulùlù bọ́ọ̀ bá fẹ́ gbẹ́sẹ̀ gan tó kàn fẹ́ máa wọ ẹsẹ̀ lọ́nlẹ̀ ó rí wọ́ àwọn náà tó ríru ẹ̀ rí wọ́n design ẹ̀ yàtọ̀ fún bẹ̀rù tọ́lọ́n ti bẹ́ẹ̀ bọ́ọ̀ bá dé Medina ẹni tó jẹ́ páyé lọ́fẹ́ tó bá rí gold raw gold tí wọ́n fi ṣílẹ̀kùn Medina yóò da ẹnu lẹ́bàá ìtọ́ ọmọ kan lẹ́nu ẹ̀ wọ́n tún nǹkan wọn ṣe láàfin lọ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àwọn tó bẹ̀rù Ọlọ́run nìkan ni wọ́n bá máa lọ sí ájì gbogbo àwọn alálàájì aláfẹ́ ayé òní débẹ̀ bí wọ́n ṣe pọ̀ láyé òde òní Israel ntọ́lọ́ fún wọn máa yẹ ẹni wọ́n nù lójú nù mú ni ẹ̀yin ará Èkó Lagos State wá sí kàn yín ọ̀rọ̀ kàn yín nínú state tí Ọlọ́run dá lọ́lá ní Nàìjíríà tó wà very very unique Lagos State ni Ọlọ́run fún Lagos State ní strategic location geographical location ibi Ọlọ́run gbé Lagos State sí kò sí state tó lè farawé ní Nàìjíríà Ọlọ́run fún yín ní source of income economy Lagos State àwọn eléyìí tẹ́ tí lè mọ̀ nípa ọ̀nà tẹ́ fi lè make owó ní Lagos ó ju tẹ́ tí mọ̀ lọ níbi tọ́lọ̀ ń sànú Lagos dé Lagos wá jẹ́ fàárí fún Nàìjíríà Lagos State jẹ́ fàárí fúnran Yorùbá Lagos State jẹ́ fàárí fáwọn tó lè kó ó jẹ́ fàárí fún gbogbo wa níbi tí Lagos State tọ́lọ̀ ń sànú Lagos State dé agbára ìjọba tí ń bẹ ní Àbújá tí wọ́n bá láwọn gbé capital city kúrò l'Àbújá ṣé ẹ lérò pé Àbújá ó lè sustain ẹ̀ lọ́dún 5 ká tó gbọ́dún 10 ẹwà tíjọ́ tí wọ́n ti gbé capital kúrò l'Ékòó gbogbo ẹni tí ń ṣèjọba láti gbàǹdò ní kò sẹ́ni tí ò ní lé l'Ékòó kò sẹ́ni tí ò fẹ́ kílé òun ọmọ wà l'Ékòó níbi tọ́lọ́ ń ṣàánú ìlú Èkó dé àmẹ́yìn ọmọ Èkó majority Lagosian ìlú òyìnbó ni a fi ṣẹlẹ̀ wọn fẹ́ ka ìlú tó jẹ́lu alálùbáríkà yẹn majority ọ̀fẹ́ ka kún mọ́ àwọn àjòjì tí wàá fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ ẹ lọ fura ọ̀nà méje ni wọ́n fi gbàlú lọ́wọ́ àwọn indigenes máa sọ méjì àbí mẹ́ta ń bẹ̀ lẹ́nì bọ́lọ́mbá ni ẹ lè fura bákan ni wọ́n fi gba Amẹ́ríkà làwọn Europe àwọn tí wọ́n wá settle láti Europe settlers tí wọ́n wá sí Amẹ́ríkà bákan ni wọ́n ṣe gba Amẹ́ríkà lọ́wọ́ àwọn ọmọ onílùú gangan lónìí l'Amẹ́ríkà àwọn ọmọ Amẹ́ríkà gangan tí wọ́n nílùú wọn tó 10% mọ́ l'Amẹ́ríkà wọ́n gba àwọn ẹgbẹ́ kan ni bákan níjọba Saudi tòní ṣe ń jẹ́ Saudi yàtọ̀ fáwọn táwọn bàbá wọn tí wọ́n jọ bá fa wàhálà ọ̀nà méje ni àmọ́ kí n sọ méjì ń bẹ̀ wọ́n a máa lo ogun wọ́ọ̀ láti lé àwọn ọmọ onílùú kúrò nílùú tógun bá dé wọn kálukú ó fìlú rẹ̀ àwọn àjòjì lè gbà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọn a máa pùsì àwọn ọmọ onílùú kúrò nílùú díẹ̀díẹ̀ nígbà tí wọn bá ń ra ilẹ̀ bí tí wọn ń ralẹ̀ ọ̀hún tí wọn ń ralẹ̀ bí tí wọn ń ralẹ̀ ọ̀hún ilẹ̀ tí àwọn àjòjì ní l'Ékòó ó fẹ́ pọ̀ ju ilẹ̀ tí àwọn ọmọ Èkó ní lọ nísìn. Allah. In 50 years to come tó bá continue bẹ́ẹ̀ àwọn tẹ́ expect ó gba Èkó mọ́ yín lọ́wọ́ ẹni ọba ti ra lẹ́m̀bì kan ti dọmọ onílùú ìdí nìyẹn tí UK fi regulate ọ̀nà ilẹ̀ ìlú wọn kì í ṣèlú tó kàn lè dé pé mo fẹ́ ra lẹ̀ London olófin tó tẹ̀lé ó dẹ̀ níbi yẹn ṣe tó ibi white wà ibi àwọn ọmọ onílùú gbọ́dọ̀ wà ọ̀tọ̀ ní
ọkàn lè ṣàdédé bọ́ọ̀bì kan kọ́ sọ́pọ̀ fẹ́ ra cocoa house kò possible bọ́ bá dẹ̀ ra lẹ̀ majority ilẹ̀ tí wọ́n tà fún ọ wọ́n tún fún ọ lófin 100 ọdún ni 100 years nílé tó máa gbé mortgage ló fi ra lé ọmọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ni àpẹẹrẹ pé wọn bùn ẹ náà nìyẹn náà ìlú Èkó ẹja agbọ́n tí ọba sí ọ láwọn ọmọ yín kan tí wọ́n dìde tí wọ́n di Èkó mú wọ́n á ti gba Èkó lọ́wọ́ Èkó àwọn ọmọ onílù gan gbogbo ilé bàbá ń kálukú ni a ti fẹ́ tà tán lẹ́kọ̀ọ́ pẹ̀lú owó bìsàbìsà tí a ń kálukú ń kó wọ̀lú bẹ́ẹ̀ bá tètè dìde ìjọba Èkó bẹ́ẹ̀ ṣe gbọ́n tó tí gbogbo ayé máa ń sàlùtì yín lórí ètò ìlú Èkó tẹ́ẹ̀tò tí gbogbo Nàìjíríà fẹ́ kọ́pì lẹ́nìí ẹni ọba ní kí ni wọ́n ṣe lára Èkó jẹyìn yọ lẹ́nu ni ìlú tó dùn bí Èkó ọ̀wọ́n ní Nàìjíríà bọ́ ọba mẹ́ẹ̀kì owó l'Àbújá Èkó ló ti wá gbádùn ẹ̀ ara àlùbáríkà ti ń bẹ lára Èkó nù àmọ́ gbogbo ilé bàbá wọn ilé ìyá wọn àwọn ilé tó lórúkọ nígboro Èkó láàrin ìgboro Èkó àwọn ọmọ àjòjì mà ti fẹ́ rà tán tó bá rí bẹ́ẹ̀ kí ló dé tíjọba ọmọ ara lè yí pamọ́ fọ́jọ́ ọ̀la tí ò bá ní di táwọn ìjọba náà padà pín láàrin ara wọn o kí ló dé tí wọ́n preserve heritage tí wọ́n preserve culture tán preserve lẹ̀ fáwọn ọmọ ìlú tí wọ́n padà dé lọ́la tí wọ́n á nídìí ìlú yẹn tí wọ́n ò ní ráyè mọ́ majority ọmọ Èkó ń sìn Ògùn state ni wọ́n ń gbé majority ọmọ Èkó ń sìn wọ́n ti move wá sí Ọ̀yọ́ state nítorí pé kò sáyè mọ́ kí ló dé àwọn àdúgbò kan bẹ tẹ́ ẹ bá débẹ̀ ẹ lè bá Yorùbá ẹyọ kan population wọn ti fẹ́ pọ̀ ju tàwọn Yorùbá lọ wọn jẹ̀bi náà ẹbí wọn arajà ni wọn lówó wọn lọ́wọ́ ra ní kò sí òfin tó regulate ní ó kálukú ló lè dé ló lè ra kódà bàbá rẹ ni tó bá lóun ra airport Èkó bàbá rẹ ni tí ó ta wọn lè ta fún. àbúrò àgbákòwò la wà yìí ládùúrò rẹ tọ́lọ̀ ń ṣe fún ìlú Èkó ẹni ọba ní state kan bẹ ní Nàìjíríà tí òun lè fi wé ìlú Èkó ń ṣe tíátà lọ́wọ́ ni ìlú alábàríkà tààrà ni àmọ́ o tẹ́ ẹ bá ṣọ́ra dáadáa láìpẹ́ láì jìnnà ìran mi ò di gómìnà Lagos State tẹ́ ẹ bá ṣọ́ra dáadáa láìpẹ́ láì jìnnà àwọn ọmọ Èkó aṣòro gbogbo majority ọmọ Èkó ìlú èbó nílùú wọn ìwọ̀n gbà pẹ̀lú tàwọn gangan ìlú òyìnbó kan ni lọ́tọ̀ ìlú tó yẹ kí gbogbo òyìnbó ọmọ wa ṣe tourism síbẹ̀ ó nílùú Èkó ìlú àlùbáríkà ni ìlú tó ti tóore Nàìjíríà dàgbà ìlú Èkó ni ìlú tó sọ Nàìjíríà di gidi ìlú Èkó ni IGR owó tí ń wọlé fún Lagos State nìkan ó fẹ́ ju gbogbo owó tí ń wọlé fún gbogbo state yòókù Nàìjíríà lọ látara ìlú Èkó kí nǹkan wá pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ká mọ̀ wá lè regulate àwọn nǹkan kan pé ẹ jẹ́ ká ṣe báyìí nítorí ọjọ́ iwájú ní tìtorí kílù yìí ọmọ di tàwọn míì ilẹ̀ Yorùbá ti sọ state kan nù state ayọ̀ kan ni wọ́n gbà lọ́wọ́ ọ̀ràn Yorùbá gbogbo ìlú tí ń bẹ lẹ́yìn ẹ̀ tó jẹ́ pé Yorùbá ní sọ ń bẹ̀ òun náà tún sọnù pẹ̀lú ẹ̀ wọn kà wọ́n pínlẹ̀ Yorùbá mọ́ níjọ́ wọ́n bá gba Lagos State lọ́wọ́ Yorùbá ó gbà wípé 90% tí ń jẹ́ràn Yorùbá ni wọ́n gbà. gbogbo ọrọ̀ ajé tí ń bẹ lẹ́kọ̀ọ́ state wo la ti tún fẹ́ rí tá a wá lè preserve ẹ̀ gbogbo àwọn ilẹ̀ ńláńlá ilẹ̀ tó bọ́ sí àárín gbùngbùn àwọn ilẹ̀ tá a lè rírú ẹ̀ mọ́ kí gọ́ọ̀mẹ̀ntì ò lè máa fowó preserve ẹ̀ sílẹ̀ àmọ́ tí ń bani lẹ́rù bàbá preserve ẹ̀ bó làwọn olóṣèlú òṣèlú ní pín fúnra wọn ibi tọ́rọ̀ wà nìyẹn bẹ́ẹ̀ bá dé àwọn àdúgbò kan nílùú òyìnbó ẹ mọ̀ yí pé àdúgbò yìí wọ́n mọ̀ preserve ẹ̀ ni ẹ mọ̀ rí àwọn ilé 300-400 years ago ńbẹ̀ wọ́n wó monument ni wọ́n fi sílẹ̀ ńbẹ̀ kán lè fi sọ̀tàn fáwọn ọmọ tí ń bọ̀ gbogbo ilé ńláńlá tó jẹ́ monument nílùú Èkó ni a ti fẹ́ ìwó tàtàn ó kálukú ń talé bàbá ẹ̀ ni ẹni ebi bá ń pa ìjọba ò lè fún lówó pé ìjọba ti rà lọ́wọ́